Are you yearning to embark on the sacred adventures of a lifetime? Embark on a spiritual journey, the fifth pillar of Islam, with Olafas Dynamics International Limited, your gateway to Hajj and Umrah services. Olafas Dynamics International Limited, your trusted companion on your sacred journey. Our commitment, swift and also free visa procurement, enlightening guidance, ziyarah talks, holistic lectures to nourish your soul, dedicated pilgrimage, specially designed for elderly and persons with disabilities. Here are Umrah packages, installment payment plan, 1-year business visa, multiple interest option. Olafas Dynamics is committed to making your Hajj and Umrah dreams come true. Our meticulously planned packages offering comfort, convenience, and peace of perfection. Muslims in diaspora, no matter where you are, you can be part of Olafas Dynamics travel for an exceptional Umrah and Hajj experience. For inquiries and reservations, 07043037156 or 08061799810 and 08024578414. For those in diaspora, WhatsApp this number +9747066384. Our offices at 216 First Floor, Gospel Plaza, along Access 7 Road, Kubwa, Abuja, or NAT Office 5, Olayinka Street, Itira Stroke, Ijesha, Surulere, Lagos. Olafas Dynamics International Limited, facilitating exceptional Hajj and Umrah experiences seamlessly and in compliance with the Sharia. Olafas Dynamics Hajj and Umrah. Olafas Dynamics Hajj and Umrah. Olafas Dynamics is the best. Oye fika koni shiraju, wasulu meka alakoni, pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. Olafas Dynamics, Olafas Dynamics, lọ́lọ́run lè fi iṣẹ́ rán o. Olafas Dynamics Haja mabrura, wasaya mashkura, wadamba mabifura, wasijara lan tabura, Olafas lishe. Olafas Dynamics fún iṣẹ́ àti aláṣẹ́gbé pẹ̀lú múra lálọ́bọ̀. Èyí tí ò bá nira dé rárá. Ọ̀rẹ́ mi dẹ́kun má ṣe iyèméjì o. Olafas ni ó jẹ́ máa bá lọ. Olafas Dynamics ẹni bá wà lọ́lé Olúwa kò ní sí dààmú kankan fún wọn. Ibùgbé tó súnmọ́ Káàbà, oúnjẹ ìrànwọ́ ni wọ́n máa jẹ. Àwọn apá tí wọ́n múnádóko ni wọ́n máa tọ́ wa sọ́nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ. Ẹni bá wà lọ ò ní ṣàbámọ̀, àlọ́tún lọ ni a ó máa jọ lọ. Olafas Dynamics fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀, àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó, ó wà ní Àbújá, ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai, etc. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 07043037156 tàbí 07020278482. Our WhatsApp number is +97470
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى كل من أمن بدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, lẹ́yìn tá a dúpẹ́ fọ́lọ́run tó ní wá, a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ọ̀gá wa Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. kọ́lọ́n bá wa ṣìkẹ́ṣìgẹ̀ fún Ànábì Muhammad, ó sì bá wa ṣìkẹ́ṣìgẹ̀ fún àwọn sàhábà al-kirami wa tabi'in àti gbogbo àwọn tí wọ́n bá rìn ìlànà wọn, tí wọ́n gbà wọ́n gbọ́, táwọn náà ń ṣe dáadáa bó ti yẹ kí wọ́n máa ṣe dáadáa, tó fi dórí Maulana Sheikh Adam Abdullahi Al-Ilory, Sheikh al-Islam al-Allamatu as-Sudani rahmatullahi alayhi wa ala walidayhi wa ala ulamaihi. Ọlọ́run bá wa kẹ́ Maulana Sheikhuna Adam àtàwọn tí wọ́n bí wọn pẹ̀lú àwọn àfáà tí Ọlọ́run kádàrá wípé kí wọ́n tẹ́tíra níwájú wọn láti kẹ́kọ̀ọ́. Ọlọ́run bá wa kẹ́ wọn. bákan náà Maulana Fadilatu Sheikh Kamaluddin Al-Halabi wa Sheikhuna Tajul Adab, Sheikhuna Yusuf Al-Ibwaji, Sheikhuna Sheikh Al-Muzammil Tajul Mu'minin wa kullu Sheikh Al-Mahdi radahum. bá wa ṣàlékún kẹ́ẹ̀gẹ̀rẹ̀ fún gbogbo wọn. tó fi dọ́dọ̀ Maulana Fadilatu Sheikh Mustapha Zublulu Sunusi wa Sheikh Muhsin Aidu wa Sheikh Abdullatif Amuni wa Sheikh Jirjisu wa Kodo rahimahumullahu ta'ala bi rahmatika wasi'a ya rabbal alamin. tó fi dọ́dọ̀ gbogbo àwọn tí Ọlọ́run tó kádàrá kagbọ́jú wọn kọjá. tó fi dọ́dọ̀ Maulana Fadilatu Sheikh Abdurrahman Taqwallah. Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́ẹ̀gẹ̀rẹ̀ fún wọn. Na'am. látara báyìí náà a tún tọrọ àdúrà fún gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí khilafa, àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá àná tí wọ́n lọ, tí wọ́n ṣiṣẹ́ púpọ̀ lórí kí ìsìláàmù àti mímọ́ kó má lè ṣòfò láwùjọ, pàápàá láwùjọ tí wọ́n ti fẹ́ràn rẹ̀ tí wọ́n sì rí bẹ̀ yanjú. látòrí mọ àwọn àfáà wa tí wọ́n ti kọjá lọ bẹ́ẹ̀ tó fi wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n gbà lónìí, àwọn tí wọ́n ń bẹ lórí khilafa káàkiri àyè kankan, lọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ṣiṣẹ́ tó yá sí pé ìmọ̀ ìsìláàmù ò fi di tí ó padà wá di tí ò ní wúlò láwùjọ. látòrí Maulana Fadilatu Sheikh Habibullahi Adam Abdullahi Al-Ilory Khalifatul Khulafa. Ọlọ́run dákun ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run bá wa ṣe fún wa, tó fi wá kárí àwọn bàbá wa tí wọ́n jẹ́ khalifa Fadilatu Sheikh Zublulu Sunusi. Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí àwọn khilafa kan tó fi dórí lé ní gbogbo ibi táwọn èèyàn ń bẹ tí wọ́n wà lórí khilafa àwọn àgbàlagbà àná. Ọlọ́run bá wa ṣe bẹ̀ dáadáa, kó sì bá wa fún wọn lẹ́mìí gígùn àtàláfíà ara, kó sì má jẹun ara rẹ̀, kó sì má dà wọn láàmú bí akil hayy al-qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. Na'am. àwa tara bá ní akí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ máa yá nínú ẹ̀sìn, lẹ́yìn tẹ́ fẹ́ràn tá ń pè ní ìsìláàmù lójúlówó, tẹ́ sì fẹ́ràn tí ń jẹ́ òdodo tí ń bẹ nínú ìsìláàmù, pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Awwalan lákọ̀ọ́kọ́ kí a sì rọ̀ wá pé ètò yìí ó yẹ kó wáyé lálẹ́ àná, àmọ́ ní ìtorí àwọn nǹkan kan tọ́lọ́run ò tí ì kádàrá kó pé, Ọlọ́run tí kádàrá kó pé láàyè yìí, bí àbùkátà jẹnẹrétọ̀ tàbá sì rẹ́rù Ọlọ́run tó náà lè fi ìdáǹpè ní AC ṣe sára fún wa. Alhamdulillah, a kì káàbọ̀, Ọlọ́run sì bá wa kí irú àwọn èèyàn bẹ́ẹ̀. Gbogbo àwọn tí wọ́n sì ń bá wa dá síṣẹ́ Ọlọ́run náà níbi káwọ̀ wá kákọ́, àwọn tí wọ́n sì máa ń lé wa léré níbi kábú ni, torí kábú yẹn yìí máa ń lé èèyàn léré, a sì máa jẹ́ kí iṣẹ́ Ọlọ́run ọba túbọ̀ rinlẹ̀ lára èèyàn dáadáa fẹ́ni tó bá já sí pé ó fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run.
tí èṣe gbókàn retí káwọn èèyàn máa kí o tó bá sì ti ń kí ọ náà máa retí kí wọ́n bú ọ torí Ọlọ́run ò dá ẹnìkan tí ò níbi kan tó kù sí kọ́lọ́run kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹ́ àmọ́ mọ̀nira. Naam, a rí i pé àkọlé ọ̀rọ̀ wa tí a mú wá yìí náà ni àlàyé lórí dìbéètì tó wáyé láàrin àwọn àfáà àti àwọn oníṣẹ̀ṣe. Awalan, a rí wípé àléébù tó jẹ́ tọ̀dọ̀ àwa mùsùlùmí ń bẹ tó sì já sí pé ní lódiwọ̀n àgbà tí a bá tún àwọn àléébù wọ̀nyí ṣe ká máa lọ fún dìbéètì nígbà ẹgbẹ̀rún àwọn àyè kan ń bẹ wọ́n máa fojú àwa mùsùlùmí gbolẹ̀ ni nítorí pé ní ta fẹ́ lọ dìbéètì lé lórí yẹn ó jìnà sí òdodo táfi wá lọ sọ wípé a fẹ́ lọ dáàbò bo nǹkan yẹn látara wípé ìrònú àwọn àfáà kan la jókòó lé ìyẹn ò ń jẹ́ kókó àkọ́kọ́ yóò sì máa jẹ́ dààmú fún wa. Nínú kókó ẹlẹ́ẹ̀kejì náà ni wípé ká máa lérò wípé àwọn tí wọ́n lọ lánàá nì kànú ma'sumin pé wọ́n lè ṣàṣìṣe. Ẹ rí i pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà máa dáṣà kan wọ́n á láwọn aláṣìṣe tó sì já sí pé lọ́dọ̀ tèmi nínú ọ̀rọ̀ ònú tèmi kò lẹ́tọ̀ọ́ ká máa pè wọ́n láláṣìṣe bó tiẹ̀ já sí pá láṣìṣe ni wọ́n. Oníṣẹ̀ṣe ni wọ́n máa ń pera wọn ni wọ́n sì ń jẹ́. Èyí tó sì dáa jù tó mú ìsọ́ọ̀fù nínú dání tá a fi lè kí wọn káàbọ̀ náà ní ká pè wọ́n ní oníṣẹ̀ṣe. Tá a bá sọ pé aláṣìṣe ni wọ́n, aláṣìṣe làwa náà torí àṣìṣe tó wà lọ́dọ̀ tiwa tá a tún ṣe náà ní ń jẹ́ kán máa fìdí wa rẹmi tọ́rọ̀ dìbéètì bá délẹ̀ láwọn àyè ibì kan tó jẹ́ pé lọ́dọ̀ ẹni tí làákàyè rẹ̀ bá jiná yóò máa wò pé kí làwọn àfa wa ń dìfẹ́ǹdì yìí kí làwọn àfa ń sọ yìí yóò máa ta bẹ́ẹ̀ nínú làákàyè ẹlòmíì. Ó sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí bọ́rọ̀ àná Muhammad àwọn tá à ń pè láláṣìṣe àtàwa náà aláṣìṣe jọ ni wá láwọn àyè kan. Àwọn níbi tí wọ́n ti máa ń ṣàṣìṣe àwa náà ń ṣe níbi táwọn àṣìṣe tiwa náà wà. Àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n jẹ́ ó yẹ wa nínú ọ̀rọ̀ kan tí wọ́n gbà pa Ànábì lówí tó ṣe lálàáfíà kama fi Sahih al-Bukhari wọ́n jọ ya pé kullu bani Adam khatta'un gbogbo ẹni tá ń pè níran ẹ̀dẹ́ ènìyàn láyé aláṣìṣe ni wọ́n. Ìyẹn mi à pé pípè wọn láláṣìṣe nì níbi tí wọ́n ti ta iṣẹ́ àwa náà níbi táwa náà ti máa ń ṣàṣìṣe àwa náà láwọn àṣìṣe tiwa. Ẹ rí i pé nínú àwọn àṣìṣe wa ní ìsìn ìwà àmújáde káwa náà kájọ gbé làákà ilé káwo pé ṣé lè yẹ ṣàṣìṣe lọ́dọ̀ tiwa náà lóòótọ́. Ó ní wa khairu khata'ina èyí tó wá lóore jù láyé nínú àwọn tí wọ́n já láṣìṣe nì náà ní kíni o at-tawwabun náà làwọn tí wọ́n bá já sí pé ní àwọn máa ń ronú pìwàdà táwọn bá àṣàṣìṣe ní àyè o. Àfi ká ṣe ẹ̀dá fẹ́ wọn bínú. Mo ṣe mistake kan tẹ́lẹ̀ níbi ọ̀rọ̀ audio ni ẹ dákun ẹ bá mi confirm ẹ̀
bóyá audio yẹn ti ẹ dákun mo ń fẹ́ ẹnìkan masha Allah ẹ dákun ní ìsìn ń kọ́ ní ìsìn ẹ dákun ẹ bá mi wo audio yẹn bóyá ó ti wà okay tó bá ti wá wà okay báyìí ní ìsìn ẹ dákun ẹ jẹ́ kí n mọ̀. Naam. Masha Allah, alhamdulillah, wọ́n ní voice yẹn ó ti wà báyìí. Jazakumullahu kulla khairin, ọlọ́wọ́ bá mi ṣe dáadáa fún kó wá. Naam, ẹ̀rí pé bí tí mo ti ń bá ọ̀rọ̀ bọ̀ ní wípé, ahlan bikum jami'a, mo kí gbogbo wa lápapọ̀ pé ọlọ́wọ́ bá wa kí bí la ilaha illallah. Ẹ̀rí pé nínú àwọn àṣìṣe tá ń ṣe tó jẹ́ tọ̀dọ̀ wa Mùsùlùmí, tó já sí pé ní tá a bá ní a fẹ́ lọ ṣe dìbéètì pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ bá ìsìláàmù lórúkọ jẹ́ wọn ò fi wá máa yí rẹ̀ bí ìgbà tí wọ́n bá rí ẹlẹ́dẹ̀ mẹ́rẹ̀ ni ẹ sì máa tó fà á. àwọn kọ́nu tó fà á náà ni wípé ká máa lérò wípé in táwọn sálàfù sálih àwọn ulamahu alqadimin àwọn àfáà tí wọ́n ti kọjá lọ ká lọ máa gbà wípé kullu ma fasaru min alquran gbogbo tí wọ́n tún náà Al-Qur'ani yẹn káwá gbà gbogbo ẹ̀ náà ló lálàáfíà rárá gbogbo ẹ̀ kò ló lálàáfíà. àwọn náà láwọn ibì kan tí wọ́n ti ṣàwọn àṣìṣe níbi ìtumọ̀ tó sì ń kó dààmú bẹ́sìn wa àtàwa náà títí dọ̀la. bí ẹ bá ṣọlá wípé Ọlọ́run ti ṣàánú Islam tó sì gbé Islam kalẹ̀ lọ́dọ̀ ara ẹ̀ tó sì pé tó parí ẹ̀ alákọ̀ọ́kọ́ nù. ṣẹwárẹ́lẹ̀ kejì náà ni pé àwọn àrònú kan bẹ tí ó dáa tá ń gbà wọlé lọ́dọ̀ àwọn àfáà wa tí wọ́n ti kọjá lọ tá a sì ń ṣe tẹ̀sí ihu àwọn àrònú yẹn tó sì já sí pé rònú tí ó dáa ni a lọ ọbẹ̀ lónìí. àmọ́ kí n tó lọ sí náhíyà yẹn arákùnrin kan tí ò lẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ tí ó já sí pé ilé kéwú bí tí wọ́n ti mọ ọ̀tẹ́ dìíjù láyé ni wọ́n ti kéwú. lọ́dọ̀ tèmi àwọn kan máa ń pè ní nàkíbùl agunari àwọn kan máa ń pè bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi nàkíbùl ashkiya lèmi máa sí. ó wá ẹ̀ṣẹ̀ wá tún bẹ̀rẹ̀ sí ní lọ máa gé àwọn fídíò tí mo ti ṣe lọ́jọ́ tó ti pẹ́ láti máa wá àṣìṣe níbi tí ò sí. bóyá ń gbà tóun náà gbọ́ pé bàbá kan máa ń fún àwọn èèyàn lówó láwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ mùdírù lọ́nà tí ò dáa lòun náà wá pé tó àwa náà bùkátà owó bóyá tó a bá ń sọ wọn ó rí àwa náà. kí ló wá lọ mú ó lọ mú bìkan tí mùdírù mọ́ríkàsì ti ń sọ̀rọ̀ wípé wàhálà tẹ́ fẹ́ dálẹ̀ ní ìsìláàmù yìí a ní fi yín lọ́rùn ńlẹ̀. bàbá wa ń sọ wípé sa'afrigu lakum ó wá ń ṣe báyìí kẹ́ ẹ lè mọ̀ pé kò ní làákàyè. àwọn ọmọ tó já sí pé àwọn bàbá wọn máa ń fògógóró lóṣẹ́ lánàá ẹ wá wò àti ń bẹ lára wọn náà torí pé àtọ̀ kámú tí ń kámú ògógóró kálá fi ń ṣàdúrà à ń pò mọ́ nǹkan náà kò kúrò lára wọn tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ àdúgbò tí wọ́n ti bí wọn. ó wá ń fi bàbá yẹn ṣeré ṣe báyìí inna lillahi wa inna ilayhi raji'un. wọ́n sì láwọn ilé wọ̀nyí lọ lẹ̀ lárúbáwá wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ dákun ẹ̀kọ́ wo ni wọ́n lọ kọ́. káwá kọ́kọ́ wo kẹ́límà àlìfẹ́rọ́ọ̀gù tí ń wí tó ní bàbá yẹn ṣàṣìṣe bàbá ní ọjà yẹn ṣe ìwọ ni kéwù rẹ ò tó ráwọn tí wọ́n kọ́ ẹ náà wọn láníyàn tó dáa bíi kan jí owó bàbá wọn kí wọ́n sì fọ́ọ̀jì signature bàbá wọn kan lọ fi jí owó bì kan kó sì má fẹ́ràn tó dáa náà làwọn tí wọ́n kọ́ yín. sanafurugu lakum ayu athaqalani ọlọ́run lónú al-Qur'an. afáwa al-imam al-Qurtubi wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní yuqalu faraqtu mina shighal aw mina shughul afraga firagan wa furugan mo kàn fẹ́ yà ń bẹ̀ ni kìí ṣe bẹ̀ ni mo fẹ́ lọ. so watafarraqtu likadha wastafraqtu majhudi fi kadha. al-imam al-Qurtubi àwọn wá ń jẹ́ kó máa yẹ wáyé pé
faragtu min ash-shughul aw min ash-shighal wa tafarragtu likadha wastafragtu majhudi. Ìyẹn túmọ̀ sí pé mo lò gbìyànjú mi lórí nǹkan hay bazaltuhu. Ìyẹn túmọ̀ sí pé ibi tí bàbá Lágége lò ó sí yẹn wọ́n máa ń lò ó bẹ́ẹ̀ wọ́n sì tún máa ń lò ó síbòmíì tóun lérò tí ń fi lérò yìí pé bàbá yẹn kò mọ tí ń wí. Bàbá ní ọ̀nà wọn jìn púpọ̀. Àfáwà Az-Zajjaj àwọn ni wọ́n wá jẹ́ ká mẹ̀túmọ̀ rẹ̀ tó sì jẹ́ kanú àwọn àfẹ́ elédè. Wọ́n ní al-firagh fi al-lughati ala darbayn. Ìntà ń pè ní kalimatul firagh nínú èdè ọ̀run méjì ni. Ìyẹn túmọ̀ sí pé n tó pa ẹ̀ka méjì ni ọ̀nà méjì ni máa ta fà sí. Ahaduhuma al-firagh min ash-shughul. Ọ̀kan nínú rẹ̀ náà ni kéèyàn máa ṣe wàhálà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó wá ṣetán kó ń bi wàhálà ni kò ráàyè tẹ́lẹ̀ ó wá ráàyè kó ń bi wàhálà tí ń ṣe ni. Wal akhar ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni al-qasdu lish-shay' wal iqbalu alayhi. Òun náà ni kéèyàn ní nǹkan kan lẹ́mi tó fẹ́ ṣe kó sì dájú kọ nǹkan ní kó máa ṣe. Ọ̀nà tí fìrọ́gù pín sínú ni. Fìrọ́gù kan máa túmọ̀ sí pé mo ti wá rójú ráàyè kó ń bi wàhálà tí mò ń ṣe nísìn. Ìkẹ́sì ń bẹ kéèyàn ní tájẹ́tì pé mo fẹ́ fókọ̀sì lórí nǹkan. Eléyìí tàdídù ni wọ́n máa ń lò fún bí kan fi nǹkan dẹ́rù bàyàn wa wa'id kéèyàn lérí síyàn. So bí ìgbà téèyàn bá sọ pé qad farragtu mimma kuntu fi ayé qad zala shughuli, yẹn pé tí mò ń ṣe nìmi ọ̀rá yìí ẹ̀ mọ́. Tàbí àti kó sọ pé sa'afrugu li fulani, màá rí wípé mo rújú ráàyè ti lágbájá. Sa'aj'alu qasdi, màá sọ di tájẹ́ẹ̀tì mi tí mi ò ní fi lọ́rùn lẹ̀. Èyí ò ní Mudirul Markaz ń lò tọ́mọ ẹran nì tó ń sọ wípé wọ́n mọ Lárúbáwá tí wọ́n ń sọ fal-iyadhu billah. Àwọn ilé ó sì wọ́n máa ṣe wàhálà wọ́n máa ṣe pé mo kàn ní kí n yà ń bẹ̀ nìní. Èyí wòye ṣe èyí tí mo torí ẹ̀ wá gangan káwá lọ bí a ti wá. Èyí tí wọ́n ń dá wàhálà lẹ̀ sọ́nà àwa mùsùlùmí jẹ́ pé kéèyàn máa bá àwọn oníṣẹ̀ṣe lọ ṣe dìbéètì wọn. Àkọ́kọ́ nínú àṣìṣe àkọ́kọ́ tá a tiẹ̀ kọ́kọ́ ṣe ń bẹ̀ náà ni kó wá já sí pé péèjì ẹni tó jẹ́ ọ̀tá Ọlọ́run ọ̀tá àná Muhammad tó já sí pé ìrònú rẹ̀ pẹ̀lú àwọn tá a fẹ́ lọ́ọ́ bá pẹ̀ka ọ̀rọ̀ yẹn ìrònú kan náà ní ń bẹ lọ́dọ̀ wọn. Òun fúnra rẹ̀ kìí ṣe lẹ́sìn la masihiyyan wala musliman, kìí ṣe kìrìsìtẹ́nì kìí ṣe mùsùlùmí, a sì máa fi ṣe fáàrí pé aláìlálá lòun. Èyí ń kọ́kọ́ jẹ́ àbùkù fáwa mùsùlùmí ládùúrú àwọn ọ̀rọ̀ tí ò dáa láwọn wíkúwí tírú ẹni bẹ́ẹ̀ máa ń wí sọ́lọ́hun sànẹ́bì sí Islam àti sáwọn àfáà. Èyí ń kọ́kọ́ já ṣíṣe alákọ̀ọ́kọ́. Àṣìṣe ẹlẹ́ẹ̀kejì náà ni àwọn ibi táwọn ẹni àná ti ṣàṣìṣe níbi ìtumọ̀ Qur'an káwa náà tún wá máa bàbá rẹ̀ ká má tún un ṣe látara pé mọ́náàjì kan ń bẹ. Mọ́náàjì yẹn la fẹ́ gbé lórí ntọ́lọ́wọ́n bá mi ń wí àtàlù Qur'an. Kí ló sì fa àyàtọ̀ àlè fi yanjú ẹ̀ náà ni ẹ jẹ́ a lọ sínú al-Qur'an láì má jẹ́ ó pẹ́. Tá a bá lọ sínú Suratul Ma'idah yóò tú wálẹ̀ kó bí àdánwò tí ń bá wa jà. Torí pé a trust àwọn tí wọ́n lọ lánàá, a gbàgbé wípé àwọn tí wọ́n kọ́kọ́ jẹ́ àwọn awahil nínú àwọn tí wọ́n kọ́ tú al-Qur'an fún wa bí kárí Yahudi bí kárí Nasara. Torí pé ńgbà tí wọ́n gba Ìsìláàmù tán àwọn ti dúró gẹ́gẹ́ bí olùmọ̀, wọ́n tètèrà lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n bá ní Ìsìláàmù nínú àwọn sàhábà. Àwọn kan ń kọ́ àwọn ìyẹn ní mímọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn ẹni
gbogbo nǹkan yẹn náà ni wọ́n fi ń tú Kùránì fún wa ló ń ṣàkóbá ní ìsìláàmù fún àwọn mùsùlùmí lónìí tí ó sì máa rí bẹ́ẹ̀ lọ lódiwọ̀n tá a bá nígbàgbọ́ pé mẹ́nájú àwọn sálàfù sọ́ọ́lẹ́hì nìkan la lè máa fi tú Al-Qur'an a máa ní ìṣòro yẹn tá yóò fi parẹ́ a sì máa fúnra wa kan ìsìláàmù lábùkù torí pé báàbùl ijtihadi maftuh ilẹ̀kùn ká ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìtọ́lọ̀ ń ṣe kalẹ̀ ni ká sì kí àwọn ọmọ ẹ̀yà tí wọ́n fi àyè lẹ̀ wọ́n fàsìkò lẹ̀ wọ́n fi ṣẹ́ lẹ̀ láti rójú ráàyè tí èso ọ̀rọ̀ wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta márùn-ún ká kí wọn ká sì ṣàdúrà fún wọn kọ́lọ̀ ń bá wa ṣàlékún dáadáa fún wọn kó sì má jò rẹ̀ wọn kó sì má jò sú wọn Ọlọ́run nìkan lọ́ba tó lè san wọ́n lẹ́san torí àwọn náà ò sáré kẹ́nìkan wá kí àwọn nínú tí mo sì fẹ́ pa àwọn náà ṣàkíyèsí ni pé kán yé máa sọ wípé àwọn mùsùlùmí kan ọlọ́bẹ̀ yọ̀ torí wípé Ọlọ́run nìkan ló ní wá torí pé bó o bá pẹ nìkan lọ́lọ́bẹ̀ yọ̀ ṣebí wọn náà lọ́bẹ̀ yọ̀ láàyè bòmíì tọ́bẹ̀ tí ò ti yọ̀ a ní ìdí kábúyàn látara wípé kò jókòó ń bí ajókòó sí àfi ká máa ṣàdúrà fún tí wàá máa dàbí pé àbí àwọn mùsùlùmí kan wọn sí pẹ̀ láwọn àbáwọn kan ń bẹ pẹ̀ láwọn tá a bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ Islam tá a fẹ́ kó nítumọ̀ kówó kọ́kọ́ gbé àwọn mẹ́níhájù tí ń bẹ lọ́kàn rẹ̀ tó jẹ́ tàwọn àáfàá kan tí èṣe tàwọn àáfàá míì yóò kọ́kọ́ gbé kalẹ̀ á padà sórí kí lọ́lọ́run àtànẹ́bí ń wí àti pé kí lànẹ́bí wí tó ṣe déédéé tọ́lọ́run kí lànẹ́bí wí tí ò ṣe déédéé rẹ̀ èyí tí ò ṣe déédéé rẹ̀ yẹn táwọn ẹ̀ fi mọ̀ pé lè nì wọ́n rọ́ sànẹ́bí lẹ́nu ni kì í sọ̀rọ̀ rẹ̀ áyà táwọn àjọ gbé yẹ̀wò tá a bá lọ sínú Suratul Ma'idah nínú áyà 41 ìṣòro táwa mùsùlùmí ní látàná wá tọ́lọ́run ti pè wá sákèésí rẹ̀ àmọ́ nítorí pé al-Imam al-Ghazali rahimahullah wọ́n ti sọ̀rọ̀ kan fún wa tá a kákún wọn ni ajara al-muslimuna al-Qur'an àwọn mùsùlùmí yan al-Qur'ani lódì ila al-ahadithi wọ́n wá lọ bọ́ sí di hadith ó ní thumma ajaru al-ahaditha lẹ́yìn náà wọ́n tún wá yan àwọn ahadithu náà lódì ila aqwalil ahimma wọ́n bọ́ sọ́dọ̀ àwọn àfáà pétọ́ Imam Maliki Imam Shafi'i in táwọn èèyàn bá sọ ní ọmọ ọjọ́ rẹ̀ sí ó rí bá ní kò rí bá ní in táwọn àrọ́nù já wá lọ sínú Qur'an ó ní ya ayyuhar rasul la yazunka alladhina yusara'una fil kufri min alladhina qalu amanna bi afwahihim wa lam tu'min qulubuhum ومن الذين هادوا سماهون للكذب سماهون لقوم آخرين لم يأتوك يحرفون الكلمة من بعد مواضعه àyà yìí ní ìṣòro tó lè tán ọ̀rọ̀ àwa mùsùlùmí. Naam. Ẹ dákun ká má bínú iná lọ ni. Àyà yìí ló lè tán ìṣòro wa. Kí wá Ọlọ́run sọnù àyà yìí, ó jẹ́ ká mọ báwọn tàná ti rí láwọn tó jẹ́ pé nínú wọn fẹ́ gba ọ̀rọ̀ wá fún wa a sì fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn. Ó ní yá ayyuhar rasul ó ní mo pèrè òjíṣẹ́ Ọlọ́run la yahsunka alladhina yusara'una fil kufur mọ́jọ́ ó jẹ́ bànújẹ́ fún ọ ọ̀rọ̀ àwọn tí wọ́n já sí pé ní yusara'una fil kufur wọ́n ń sáré padà síbi ìkọtọ́lọ́hun ó ní minal ladhina qalu amanna bi afwahihim nínú àwọn tí wọ́n yá pé ní wọ́n wà bá wà nẹ́bí wọ́n máa sọ fún ọ pé amanna àwa náà gbọ́lọ́ngbọ́ àmọ́ gbígbàgbọ́ tí wọ́n wí ní bí afwahihim ẹnu lásán ni wọ́n máa fi wí walam tu'min qulubuhum ọkàn wọn ò nígbàgbọ́ kankan àwọn ìpín kan nù ni nínú àwọn ọmọlẹ́yìn ànẹ́bì tí wọ́n wá bá pé amanna àwa nígbàgbọ́ nínú Ọlọ́run bí afwahihim tó sì jáde pé ìgbàgbọ́ wọn ni ó kọjá orí ahọ́n
ọlọ́ni walam tu'minu qulubuhum kò sí nǹkankan nínú gbàgbọ́ nínú ọkàn wọn in tí wọ́n ń wí ni àwọn ni wọ́n máa fi wí àmọ́ ọkàn wọn kò wí bẹ́ẹ̀ ọlọ́run láwọn àpín kan nù wọ́n jẹ́ kọ́rọ̀ wọn jẹ́ bànújẹ́ fún wa nẹ́bì wọ́n ní wa minal ladhina hadu àti nínú àwọn tí wọ́n já sí pé yahudi ni wọ́n ẹ máa gbọ́ o sama'una lil kadhibi tó já sí pé irọ́ làwọn fẹ́ gbọ́ nípa àwọn ànẹ́bì ẹni tí ó bá parọ́ ń tà nẹ́bì ò sọ làwọn fẹ́ tẹ́tí sí pé ẹ̀túgbọ́n tó wí sama'una li qawmin akharina lam ya'tuka wọ́n á sì máa tẹ́tí sáwọn míì tí wọ́n ti ẹ̀ déwájú wà nẹ́bì wọ́n dẹ̀ máa sọ pé wà nẹ́bì sọ báyìí àwọn tí wọ́n ọ̀dọ́dọ̀ rẹ̀ ni yuharrifuna al-kalima min ba'di mawadi'ihi lẹ́yìn tọ́rọ̀ ti jókòó tán àwọn ó ṣe ń jí ọ̀rọ̀ yẹn kúrò láyé ẹ̀ wọ́n gbé nǹkan míì sí tá a bá lè gbọ́ àyà yìí ọ̀rọ̀ pé ànábì fẹ́ Aisha radiyallahu ta'ala anha lọ́mọ ọdún 6 tá a bá gbọ́ àyà yìí a kọ́kọ́ mọ̀ pé kò sọ̀rọ̀ mẹ́ ìwíkúwí ni ìbanilórúkọjẹ́ ló jẹ́ fànẹ́bì a kọ́kọ́ káwa mùsùlùmí tún máa wí lẹ́nu pé kódà al-Qur'an ó sọ nípa child marriage àtẹ́yìn ò bá kú ya wèrè yóò sì máa sọ̀rọ̀ ẹ̀ pé ńgbà tí bàbá rẹ̀ bá ti fọwọ́ sí mo ti ẹ̀rí kan bóyá ó sì kìíní o bóyá ó bùkátà àgbo tí wọ́n fún lágbo ó láwọn nǹkan náà tí wọ́n tó jẹ́ mùsùlùmí wọ́n wá parapọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́bọ ó tiẹ̀ wá dárúkọ níbi irú Jamiu Adégòwà ni ó darapọ̀ mọ́ wọn ní tó ń sọ wípé ànábì ò fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ẹ wọ̀rọ̀ wèrè ọ̀rọ̀ yẹn sì dùn létí ẹ̀ ó sì dùn láàkàyè ó sì pèrè ẹ̀ lólóyè tẹ́ ẹ bá ti wo àyà yìí dáadáa àkọ́kọ́ lọ jọ àyà yìí wò pé Ọlọ́run ní láyà súnkàlẹ̀dínà ìláyà súnkàlẹ̀dínà yusara'una fil kufur àwọn tí wọ́n máa ń sáré lọ bí ìkọtọlọ́hun ara àkọtọlọ́hun yẹn náà ni pé kán tẹ òtítọ́ mọ́lẹ̀ ó ní minal ladhina qalu amanna lára àwọn tí wọ́n já sí pé wọ́n máa sọ wípé amanna àwa náà nígbàgbọ́ nínú Ọlọ́run bí afwahihim orí ahọ́n nìkan ló mọ̀ walam tu'min qulubuhum Ọlọ́run ní ìgbàgbọ́ kan ò sínú ọkàn wọn ìpín kan nìyẹn táwọn ń jẹ́ nínú mùsùlùmí tí yẹ pé ọ̀tọ̀ ní ta nẹ́bí ó wí ọ̀tọ̀ ní tí wọ́n lọ sọ ń pa nẹ́bí ń ta gbogbo tí ó bá nẹ́bí ló kọjẹ́ ni wọ́n lọ sọ ó tún wá ní wa minal ladhina hadu àtàwọn tí wọ́n jẹ́ yẹ̀húdí tó yẹ pé ní sama'una lil kadhibi irọ́ yẹn gan làwọn fẹ́ gbọ́ gbogbo tó bá jẹ́rọ́ láyé làwọn máa fẹ́ gbọ́ pé eléyìí irọ́ ni wọ́n sì mọ̀ pé irọ́ ni wọ́n àpamọ́ nẹ́bí sama'una li qawmin akharina lam ya'tuka wọ́n á sì máa tẹ́tí sáwọn tí ò tiẹ̀ débi tí wà nẹ́bí ti ń sọ̀rọ̀ nínú ọmọlẹ́yìn rẹ̀ yuharrifuna al-kalima an mawadi'ihi wọ́n wá yí ọ̀rọ̀ padà kúrò níbọ̀rọ̀ tí wà wọ́n sọ di bá mi ó gbé kúrò láàyè ẹ̀ áyà yìí ló jẹ́ àmọ̀ wípé ó pọ̀ nínú ọ̀rọ̀ táwọn míì náà sàhábà ògan ò déwájú ànẹ́bì láwọn tí wọ́n já sí pé qalu amanna bí afwahihim wa lam tu'minu qulubuhum ọkàn wọn àfi gbà ahọ́n ni wọ́n fi gbà tí wọ́n máa sọ ń tà nẹ́bí ò sọ pé ẹ̀túbọ̀ tó tún wí ń báyìí ló tún ṣẹlẹ̀ sí kadhiban wa iftira wọ́n máa sọ fáwọn tí wọ́n jọ ta ànẹ́bì torí àwọn ọ̀tá ànẹ́bì gbogbo tí ń bá ń jò òótọ́ nípa ànẹ́bì wọn fẹ́ gbọ́ èyí tí ń bá ń jẹ́ irọ́ nípa rẹ̀ làwọn fẹ́ kọ kalẹ̀ torí àwọn mọ̀ nǹkan kọ púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́jọ́ náà ibi àti kọ́kọ́ kàgbákò nìyẹn áyà yìí ló kó bá wa áyà yìí ọ̀kan tí mo wá fẹ́ mú wá lónìí pé kájọ wò tá a máa mọ̀ yìí pé fíkírà àwọn sálàfù sálẹ̀ lórí áyà yìí kò lọ kò sí lálàáfíà kò sí correct pẹ̀lú ẹ̀ kí wọn náà jájọ gbé sí làákàyè ẹlòmíì wọn sọ pé àwọn ènìyàn ni wọ́n súnmọ́ nẹ́bì jù lóòótọ́ wọ́n súnmọ́ nẹ́bì kò sí àríyànjiyàn bẹ́ẹ̀ ṣáà nẹ́bì tú áyà fún wọn torí pé tafsirul Qur'ani bil Qur'ani ló pọ̀ jù nínú tafsiru tá nẹ́bì tú
gbogbo Ibn Abbas sọ kinní kan ọ̀pọ̀ rẹ̀ ń gbà míì wọ́n mú túmọ̀ yẹn wá wọ́n forúkọ Ibn Abbas sí èmi Ibn Abbas ò mọ̀ ń pa rẹ̀ tẹ́wàá máa rí i pé tí wọ́n ní Ibn Abbas ló tú yìí tí wọ́n sì lánàbí ṣàdúrà fún kọ́rọ̀ Ọlọ́run ọba yé ẹ̀ tún wá rí i pé ìtumọ̀ yẹn gan papọ̀ mọ́ ní tálùkùránì ń sọ ẹjẹ́ àjọ wa lọ wo àyà tí wọ́n tú yìí tí wọ́n ń lò wípé child marriage ń bẹ nínú Islam àkọ́kọ́ rí i pé àkọ́kọ́ gbàgbọ́ yé àyà yẹn ẹlòmíràn máa lérò pé sọ tí gbogbo ayé ò bá wá gbọ́ ṣé wọ́n ló wá gbọ́ tí ò bá wá yí ọ débẹ̀ ó ti gbàgbé pọ́lọ̀ ní yútẹ́lẹ̀ hikima mẹ́yàṣá Ọlọ́run máa ń fàgbọ́ yé sọ́dọ̀ ẹni òun ànábì Dáúdù àgbà nínú ànábì Ọlọ́run àmọ́ níjọ́ tọ́rọ̀ délẹ̀ níjọ́ kan Sùlẹ̀mánù lọ́lọ́run fi yé tọ́lọ́run sì ní fáfà amná Sùlẹ̀mánà wà kullan atayna hukman wa ilma Ọlọ́run lè fàgbọ́ yí ẹni tá a lérò ó sì lè má fi yé lómi yóò sì máa wà nípò àgbà ẹ kọ́kọ́ rí i pé àwọn kọ́ ṣàṣìṣe níbi àyà yẹn kí sì ní àyà náà àyà yẹn ní àyà tí ń bẹ nínú Suratu Talaq àyà ẹlẹ́ẹ̀kẹrin táwa náà bá fẹ́ ṣe dáadáa tó bá já sí pé a bá lè gbé Al-Qur'an kájọ wò ó ká kọ́kọ́ mọ ibi tí àṣìṣe ti ń bọ̀ wá nínú àṣìṣe tá a ní ni wípé àwọn àáfàá wa wọn kì í wo kí ló bẹ̀rẹ̀ lókè Al-Qur'an ìtumọ̀ nìkan àáfàá alágbájá ti tú tàmẹ̀dù ló tú tafsiru àáfàá alágbájá ni ìyẹn ní máa ń sábà rọ̀ wá lọ́rùn tá a bá wo àyà yìí ṣáàrí bó ti wáyé nísìn a rí pé nínú Suratu Talaq ló wà ok Suratu Talaq ni mo ní bùkátà sí tí mo ń wá mo fẹ́ kájọ wo àyà ni kájọ wá ò pé ṣé ń tà ń tù tí ó tiẹ̀ ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba mi ń sọ àmádánwò ta ni pé tá a bá ti mú nǹkan kan dání tá a láwọn àáfàá ló sọ bẹ́ẹ̀ àyè fẹ́ ṣàgbéyẹ̀wò lórí ẹ̀ mọ́ káwọ́ pé ṣé tí wọ́n wí yìí ṣó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ nǹkan yẹn nìkan irú àwọn àdánwò tá a ní tọ́pọ̀lọpọ̀ ní lára Mudirul Markaz nù kọ́lọ̀njá túnbọ̀ rí wọn pẹ́ látara wípé wọ́n máa ṣàgbéyẹ̀wò lórí àwọn àyátì àtàwọn ọ̀rọ̀ míì tó ti wà nínú àkọọ́lẹ̀ fún wa nam a'udhu billahi minash shaitani rajim ó rí pé nínú Suratu Talaq nígbà Ọlọ́run ọba mi ń sọ̀rọ̀ ńbẹ̀ ó ní idha tallaqtumun nisaa nígbà tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin fatalliquhunna li'iddatihinna ẹ kọ̀ wọ́n pẹ̀lú ṣíṣòǹkà ìṣe nǹkan oṣù lẹ́ẹ̀fi kọ̀ wọ́n kalẹ̀ áyà yìí ló yẹ kọ́kọ́ yé wa yí pé idha tallaqtumun nisaa nìsáàù lọ́lọ́run ń sọ obìnrin tó ti bàlágà kò sọmọ kékeré ń bẹ káwọ́ kọjọ mú yẹn dání pé nígbà ní idha tallaqtumun nisaa tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin lẹ̀ á sì rí i pé imra'atun òun náà ni singular fún an-nisaa'u nìsáàù ń jẹ́ plural tàbátẹ̀ wo jámù àtìfúlátù ọmọdé lóbìnrin a rí wípé òun ò ní í ṣe pẹ̀lú ànìsá mo fẹ́ àyà ìjẹ́ kí n lo ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé idha tallaqtumun nisaa nígbà tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin kalẹ̀ fatalliquhunna li'iddatihinna ṣe wáráyà tá a fẹ́ lò gangan wa ahsul idda kẹ́ẹ̀ṣì sọ̀nká idda yẹn kí ni wọ́n ń pè ní idda pọ̀ iddatu talaq wà iddatul mutawaffa zawju àmbẹ̀ idda pé ọkọ rẹ̀ ló kú idda wípé eléyìí fẹ́ kọ́kọ́ kalẹ̀ ni wọ́n sì yàtọ̀ síra wọn ló ń kà tí
tí wọ́n fi kà á. Ṣé wá rí lè tọ́lọ́wọ́n bá ń sọ láàyè yìí ó yàtọ̀ sí ń táwọn àfáà máa tú jẹ́ a lọ ọbẹ̀ lásìkò. Ọlọ́run wá ń sọ̀rọ̀ ìdà yẹn lọ ń sọ lọ ó wá fẹ́ sọ kí ni ìdà tí ń bẹ fẹ́ni tó lóyún. Ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ jọba wa yọ ibi tẹ́ máa fi mọ̀ yí pé gbogbo ọ̀pọ̀ àwọn àfáà wa ni wọ́n ń ṣàyíṣe ń bẹ̀, kódà gbogbo tẹ̀fsírù ló ṣàyíṣe ń bẹ̀. Ó ní wallahi ya'isna minal mahid, wallahi ya'isna minal mahid. Ó rí pé àwọn tí nǹkan oṣù wọn ò lọ dédé mọ́ min nisa'ikum nínú àwọn ìyàwó yín. Torí pé ya'isna ńgbà míì kò túmọ̀ sí wípé ẹni tí ó ṣe nǹkan oṣù mọ́. Torí àwọn kan ń bẹ nǹkan oṣù wọn ó lè ṣe lóṣù kan kó má ṣe lóṣù mẹ́ta sóṣù mẹ́rin. Òun náà ti wà nínú àwọn ya'isna torí pé nǹkan oṣù yẹn ò wá dáadáa mọ́. Òun náà ti ń wà nínú ais bóyá ẹlòmíín sì láti age bíi 45 yóò ti fẹ́ máa ní kí ni wọ́n ti máa ń po ọkọ̀ kí ní ìlú òyìnbó yóò ti fẹ́ máa wọ monopause. Ọlọ́run wá ní wallahi ya'isna minal mahid min nisa'ikum kìí ṣe pé nínú àwọn ọmọ obìnrin kéékèèké àwọn tó yẹ pé ní nǹkan oṣù wọn ò lọ dédé nínú àwọn ọmọ obìnrin ni fa'iddatuhunna thalathatu ashhurin ló fi sọ síbẹ̀ pé inni irtabutum tẹ́ ẹ bá ń ṣe iyèméjì sásìkò tó wà yìí ṣé ó ń ṣe nǹkan oṣù tàbí kò ṣe. Ẹni tí ò ṣe nǹkan oṣù mọ́ wọn èé ṣe iyèméjì lórí pé ó ṣe àbí kò ṣe mọ́. Tó fi mọ̀ pé ya'isna tọ́lọ́run ń sọ yẹn kìí ṣàwọn tí ò ṣe nǹkan oṣù mọ́ ní ń wí. Àwọn tó ń ṣe nǹkan oṣù àmọ́ nǹkan oṣù wọn èé lọ dédé kìí mọ́ straight tá a fi lè mọ̀ bóyá ó ń ṣe lásìkò yẹn tàbí kò ṣe. Ọlọ́run wá ní in irtabtum tá a bá wá ń ṣe iyèméjì lórí nǹkan oṣù rẹ̀ fa'iddatuhunna thalathatu ashhurin. Òǹkà tí wọ́n lò fún ìdà tọ́láàkì yẹn yóò máa jẹ́ oṣù mẹ́ta gbáko. Bá a ti mọ̀ pé thalathatu quruhin lọ́lọ́run fẹ́ lò ń bẹ̀ kó ṣe nǹkan ẹ̀jẹ̀ mẹ́ta. Àmọ́ iyèméjì wá ń bẹ lórí rẹ̀ pé ṣé lèyí sì ń ṣe nǹkan oṣù àbí ò ṣe mọ́ torí ńgbà míì yóò ṣe ńgbà míì kò ní ṣe nǹkan oṣù ẹ̀ ò déédé mọ́. Èyí tó bá yẹ pé ní kìí ṣe nǹkan oṣù mọ́ kò ní ìdí ká ṣe iyèméjì lórí ẹ̀ kò ṣe mọ́ náà nìyẹn. Èèyàn lè máa ṣe iyèméjì lórí ọmọ 80 pé ṣé ó ń ṣe nǹkan oṣù àbí ò ṣe. Èèyàn lè máa ṣe iyèméjì lórí ọmọ 75 pé ṣé ń ṣe nǹkan oṣù àbí èṣe. In tó lè bí iyèméjì yẹn náà ni pé nǹkan oṣù ẹ̀yẹn ò dúró dédé mọ́. Ọlọ́run ní fa'iddatuhunna thalathatu ashhurin nǹkan òǹkà tí wọ́n lò ó máa jẹ́ oṣù mẹ́ta látara wípé bóyá à ń ṣe iyèméjì nígbà tá a bá lè rí ẹ̀jẹ̀ tá a mọ̀ pé bóyá ó ṣe nǹkan oṣù àrípò ṣe ìyẹn lọ bẹ́ẹ̀. Ìyí wọn ò má rí yẹn jíyàn dání púpọ̀ lọ́dọ̀ àwọn àfáà. Ibi àti wá ń tẹ́ lọ́dọ̀ àwọn tá à ń pè lẹ́lẹ́bọ̀ yìí náà ni wallahi lam yahidna. Àwọn tí wọn kì í ṣe nǹkan oṣù. Nígbà táwọn àfáà bá fẹ́ tú wọn á láwọn tí ò tí ì bẹ̀rẹ̀ nǹkan oṣù rárá ìtumọ̀ rẹ̀ kọ́ nù. Ó rí i pé lámú náfúyù ni. Tó bá já sí pé àwọn ọmọ kéékèèké lọ́lọ́run ń sọ tí wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan oṣù yóò lo wallahi lamma yahidna. Ìyẹn pé àwọn tí ó lè lò bẹ́ẹ̀ ó sì lè lo wallahi la yahidna. So ntọ́lọ̀ ló mí sí ó ní wallahi lam yahidna àwọn tí wọ́n èé ṣe nǹkan oṣù rárá máa gbọ́ ò. Wa ulatul ahmali àtàwọn tí wọ́n wà nínú oyún tí wọ́n sì lóyún. Ó ní ajaluhunna ẹni tó yẹ pé ní kì í ṣe nǹkan oṣù rárá. Wa ulatul ahmali àtàwọn tí wọ́n lóyún ajaluhunna ó yẹ òǹkà táwọn ó lò kì í ṣoṣù mẹ́ta ibi táwọn kọ́ ti gẹ́ẹ̀tì ẹ̀rọ́ǹgì nìyẹn. Ó ní an yada'na hamlahunna wọ́n ó ṣe ìdá tiwọn títí tí wọ́n ó fi bí ọmọ léyìí tó túmọ̀ sí pé wallahi lam yahidna
èyí tí kì í ṣe nǹkan oṣù yẹn àti ulatul ahmal yẹn àwọn méjèèjì ni wọ́n jọ lóyún papọ̀ lásìkò kan náà ń wá ṣàlàyé ẹ̀. Kí wọn náà wá lọ jókòó pẹ̀lú gbogbo ọmọ tó bá ní, o lè ní jù mí lọ, o lè jẹ́ dèdè, o lè mọ, kí wọn náà wá jókòó wá gbé nǹkan yìí wò. Ipe nígbà t'Ọlọ́run sọ pé wallahi ya'isna minal mahid, tó bá gbà pé àwọn tí wọ́n ṣe nǹkan oṣù mọ́ tàbáwọn nǹkan tí nǹkan oṣù wọn ò lọ dédé mọ́, tẹ́ ẹ bá ń ṣe iyèméjì lórí rẹ̀, kí nǹkan òǹkà wọn kó máa jóṣù 3. Ó wá padà wá sọ wípé àwọn tí wọ́n èé ṣe nǹkan oṣù àtàwọn tí wọ́n lóyún, ìdà tí wọ́n yóò dúró títí dìgbà tí wọ́n ó fi bímọ. Kí ló dé tí ìdà ẹni tí ò tí ì máa ṣe nǹkan oṣù tó bá yẹ pọ̀ ọmọ kékeré ni, tó yẹ pé òun náà wàá dúró dìgbà tí olóyún ó fi bímọ, ṣó lóyún ni? Mi mọ̀ pé bóyá àwọn èèyàn tí wọ́n ń gbọ́ mi, bóyá wọ́n ń bá mi gbọ́ ọ̀rọ̀ yìí yé. Ẹ dákun, mo ń fẹ́ kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ tọ́rọ̀ yìí bá ń yé wa. Ọlọ́run ti sọ táwọn kan pé ya isna ni wọ́n, nǹkan oṣù wọn ò lọ dáadáa. Àmọ́ àwọn ààrẹ ẹlẹ́ẹ̀kejì ìran méjì lọ́lọ́run papọ̀, wallahi lam yahidna, àwọn tí wọ́n èé ṣe nǹkan ẹ̀jẹ̀, wa ulatul ahmali àtàwọn tó lóyún, ajaluhunna an yada'na hamlahunna, òǹkà àwọn méjèèjì náà ni pé títí dìgbà tí wọ́n ó fi bímọ. Ẹ dákun, ọmọ tí ò tí ì máa ṣe nǹkan oṣù ṣó fẹ́ lóyún ni tí ó fi bímọ? Ayakumullah, Awódélé Misbah, Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún yín. Ṣọmọ tí ò tí ì máa ṣe nǹkan oṣù ṣóun fẹ́ lóyún táàfi wá sọ pé yóò ṣe ìdà títí dìgbà tí ó fi bímọ? Ẹja gbèsè làkà ẹ̀ ń wà á ṣàlàyé ibẹ̀ yẹn fún wa. A rí pé nínú àyà yìí ìdájọ́ méjì lọ́lọ́run kó papọ̀ mẹ́. Àwọn àyà kan ń bẹ tọ́lọ́run bá fẹ́ sọ̀rọ̀ ń bẹ, àyà ẹyọ ọ̀kan ni àmọ́ ìdájọ́ méjì ni ó fi sọ̀rọ̀. Lápèjúwe, ó ní idha darabtum fil ardi fala junaha alaykum an taqasuru minas salat. Nígbà tẹ́ ẹ bá jáde kúrò nílùú yín tẹ́ ń lọ ìrìn àjò, kò sí ní tó gbọ́dọ̀ kọ̀ fún yín láti pé kẹ́ ẹ dírun kù, ẹ gbọ́dọ̀ dírun yín kù. Ó sọ̀rọ̀ salatul qasri ń bẹ. Nínú sẹ́mọ̀ àyà yẹn náà ó tún wá sọ̀rọ̀ salatul khawf. Wọ́n ní wa in khiftum, tẹ́ ẹ bá tó wá ń páyà. Ìyẹn túmọ̀ sí pé nínú àyà kan yẹn náà ó sọ nípa salatul qasr, ó tún sọ nípa ìyẹn tẹ́ ń pè ní salatul safar, ó tún sọ nípa salatul khawf léyìí tí wọ́n máa kí nígbà tógun bá dé. Bẹ́ẹ̀ náà nínú àyà yìí Ọlọ́run bá lo ìbára ẹyọ ọ̀kan ó fi sọ̀rọ̀ èèyàn méjì. Wá máa gbọ́, ó ní al-hukmul awwal, ìdájọ́ àkọ́kọ́ tọ́lọ́run sọ ń bí pé wallahi ya'isna minal mahid. Náà làwọn yẹ pé min nisaikum, ó tún wá sọ pé nínú àwọn tí wọ́n ti dóbìnrin. Tá a bá sọ pé àgbàlagbà ní ìsìn rọ́jù ló ńlá pé tó bá kú ní wálàd, òun èé ṣe bíntù mọ́, tàbí táwa pè ní tífúlà. Nìsáhù ẹ pé wabtalul yatama hatta idha balagun nìsáhà, ó ti bàlágà, ó ti dóbìnrin. Ọmọ tí ò tí bàlágà ò sí nínú àyà yìí rárá. Ó wá ní wallahi ya'isna, àwọn tí nǹkan oṣù wọn ò lọ dáadáa níbi minal mahid, níbi bóyá à ń ṣe nǹkan oṣù, min nisaikum, nínú àwọn ìyàwó yín, in irtabtum, bóyá ẹ̀ ń ṣe iyèméjì bóyá ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ báyìí tàbí kò ṣe. Torí pé ìyẹn nǹkan oṣù ẹ̀ ń ṣe ségesège, ẹ mọ̀gbà tí ń ṣe àtìgbà tí ò ṣe, ó lè ṣe lóṣù yìí kó má ṣe lóṣù mi. Irú yẹn lọ ní fa thalathatu iddatuhunna thalathatu ashhurin, oṣù 3 ni. Ṣó wá rí ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì, ìyẹn náà ni wallahi lam yahidna, àwọn tí wọ́n èé ṣe nǹkan oṣù, wa ulatul ahmal àtàwọn tó wà nínú oyún. Wá ní ajaluhunna an yada'na hamlahunna, oye òǹkà táwọn méjèèjì ó lò náà ni wípé títí dìgbà tí wọ́n fi bí ọmọ. Ìyẹn fi hàn pé ẹni tó lóyún oṣù 3 tọkọ wá fẹ́ kọ̀ kalẹ̀ gbà náà, ọkọ yẹn ò lè kọ̀ lásìkò tó lóyún yẹn, àfìgbà tó bá bímọ ní tọ̀láàkù tó lè wáyé. Bẹ́ẹ̀ náà ni lam yahidna, kí ló fà tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀? Ìwọ náà wá bíra rẹ léèrè kó o bí àwọn àfáà wá léèrè pé kí ló dé
tó bá lọ já sí pé ọmọ tí ò tí ì máa ṣe nǹkan oṣù ni kí ló dé pé ní ìdá ẹni tó lóyún ni ó ṣe ṣóun náà lóyún ni. ìyẹn ń fi hàn yí pé áyà yìí wá jẹ́ kí n yànnà náà tó mọ̀ fi mọ̀ pálukùrá ni ó mọ̀ bá ayé lọ títí nísìnyí àwa là ń jẹ́ káwọn tí wọ́n jẹ́ lẹ́bọ mẹ́sọ̀ pálukùrá tó ráwà là ń mẹ́sọ̀ pẹ̀ nítorí pé a fẹ́ tẹ̀lé tafsiru ilmi in táwọn àfáà yẹn bá kàn sọ wọ́n ṣàṣìṣe agbọ́dọ̀ ṣe tó bá sì lọ àwa náà gbọ́dọ̀ lọ. tó sì jẹ́ pé Imam Ahmad rahimahullah tó yẹ kó ń gan làwọn sàlàfíà gbà ní màmú tí wọ́n recognize nínú àwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin ó ní la yuqallidanna ahadun minkum dinahu rijala aw dinahu rijalan ẹnìkan kan ò gbọ́dọ̀ sọ ẹ̀sìn rẹ̀ kọ́ máwọn ènìyàn láwọn tí wọ́n já sí pé in amanu amana ibi tí wọ́n bá ti nígbàgbọ́ nú Ọlọ́run lòun náà ti gbọ́ Ọlọ́run gbọ́ wa in kafaru kafara ibi tán bá ti kọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n ti kọ̀tọ̀ Ọlọ́run ìyẹn ni pé in asobu asoba tán bá ṣe dáadáa níbì kan yóò ṣe dáadáa tán bá kú níbì kan tó kù díẹ̀ káàtó wọ́n jọ kù díẹ̀ káàtó ni rárá Ọlọ́run ló lẹ̀sìn rẹ̀ kì í ṣe tàwọn àhímà yẹn. ó wá ní wallahi lam yahidna yẹn ọ̀nà méjì lèèyàn máa fi mọ̀ pé èèyàn lóyún. lam yahidna yẹn òun náà lóyún lọ́lọ́run ṣe pé ìdá àwọn méjèèjì ẹni tí kì í ṣe nǹkan oṣù tó wá lóyún lọ́lọ́run fi ń sọ ńbẹ̀ ló fi sọ pé àsìkò tí ó lò tí ó fi ṣe ìdá yẹn títí dìgbà tí ó fi bímọ kí ló fà á ìtumọ̀ rẹ̀ ni pé nínú àlámọ̀ oyún tí wọ́n fi mọ̀ náà ni pé lágbájá máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ nǹkan oṣù rẹ̀ wá dáwọ́ dúró kò rí mọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yìí o ìyẹn ni pé an tatawaqqafa ad-dawratu ash-shahriyya fa idha lam tahidna al-mar'a fadhalika 'alamatun 'ala al-buwayra qad laqahat tilka bidayatul habl. àwọn obìnrin kan bẹ àwọn máa ń ṣe nǹkan oṣù wọ́n máa ń yọ ẹ̀jẹ̀ lára àpẹẹrẹ tá a fi mọ̀ pé wọ́n lóyún náà ni kí nǹkan oṣù wọn kàn má rí mọ́ láàmà fi mọ̀ pé ìbẹ̀rẹ̀ oyún ti dé. ìpín kan nìyẹn nínú àyà yìí. ìpín ẹlẹ́ẹ̀kejì tó bá lọ wo adahul Qur'ani bal Qur'ani ṣe lu ọ̀rọ̀ yẹn ó rí i pé tamayyaza al-Qur'an bayna awla badaha alayhinna alhamlu bil fa'il min al-batin ó ṣe òpin ìyà láàrin àwọn èèyàn méjì. àwọn àkọ́kọ́ ni wípé àwọn tó jẹ́ pé ní táwọn ó bá lóyún àkọ́kọ́ mọ̀ látara bíi pé kò ṣe nǹkan oṣù mọ́ láfi mọ̀ pé oyún ti dé tí ò ní síyèméjì nù. wàláhí lam yahidna ṣòro ẹni tí kì í ṣe nǹkan oṣù rárá a lè fi nǹkan oṣù mọ̀ pé ó lóyún àfìgbà tí inú bá yọ ìtọ́lọ́hún sọ bẹ́ẹ̀ nìyẹn ló fi sọ pé àsìkò táwọn méjèèjì ó lò wọ́n ó jọ dúró títí dìgbà tí wọ́n ó fi bímọ kò sí ní tó kan ọmọ kékeré rárá nínú àyà yìí táwọn àfáwa náà wá ń promote child marriage. ṣé ìmọ̀ lílé yìí ní ìsìn alukurahani gangan ni mọ̀ ẹ jẹ́ ká tún ẹtún wo àyà yẹn o wọ́n ní wallahi ya'isna minal mahid èèyàn ò lè ṣe iyèméjì lórí ọmọ tí ò tí ì bẹ̀rẹ̀ nǹkan oṣù èèyàn ò sì lè ṣe iyèméjì lórí arúgbó tí ò ṣe nǹkan oṣù mọ́ bóyá ó ṣe ń ṣe àbí ò ṣe. ìyẹn fi hàn pé àwọn tí nǹkan oṣù wọn tí ò balance kò a máa ṣe pàǹgbà míì kódà ẹlòmíì ọmọdé ọmọ 20 something 30 ngbà míì ó kàn lè rí pé òun ò ṣe period fún bí oṣù méjì yóò sì tún rí padà lóṣù kẹta tẹ́rù ó kọ́kọ́ bá pé àbóyún ti dé tí ó tún padà wá ọlọ́run wá tírú wọn bẹ́ẹ̀ bá wá fọ́ọ̀lù sí pé wọ́n fẹ́ ṣe tọ̀láàkù ṣé wọ́n fẹ́ ṣe tọ̀láàkù arúgbó ní ó máa ṣe ìdà tó róhùn òfẹ́ kan ṣe mọ́ wọn ní ṣe iyèméjì lórí ẹ̀ ẹni tí nǹkan oṣù rẹ̀ ò dúró déédéé nínú àwọn ìyàwó yín ní ìrìtàbùtùm tẹ́ ẹ bá ń ṣe iyèméjì lórí ẹ̀ pé ṣó ń ṣe nǹkan oṣù lásìkò yìí àbí ò ṣe ní olóṣù mẹ́ta
wallahi lam yahidna ṣó wá ra àwọn tí wọn kì í ṣe nǹkan oṣù rárá wa ulatul ahbali àtàwọn tí wọ́n lóyún tí wọ́n ń ṣe nǹkan oṣù èyí tí kì í ṣe nǹkan oṣù yẹn náà òun náà lóyún àtàwọn míì tó ń ṣe nǹkan oṣù tí wọ́n jọ lóyún ó yé òǹkà tí wọ́n jọ lò lábẹ́ ọkọ kó tó lè kọ̀ wọ́n náà nígbà tí wọ́n bímọ wá bẹ̀rẹ̀ léèrè pé ọmọ tí ò tí ì bẹ̀rẹ̀ nǹkan oṣù tán wá fẹ́ ṣe tọ̀láàkọ ẹ̀ ṣé yóò lo oṣù 9 ni tòrọ̀rọ̀ yìí yóò nira kó tó yí ẹlòmíì torí pọ́rọ̀ àwọn àfáà ni ó lọ mọ kánú tíra káàkiri kò ní wo kùránù mọ́ ìyẹn túmọ̀ sí pé àwọn obìnrin kan ń bẹ lam yahidna àwọn kì í ṣe nǹkan oṣù lójú ara ẹ̀jẹ̀ kì í yọ lára wọn ó sì nídìí tí máa fà mẹ́díkálì ó rí pé nínú àyà èèyàn méjì ní bẹ́ẹ̀ wallahi lam yahidna àwọn jẹ́ pé ní wọn kì í ṣe nǹkan oṣù tó já sí pé inú wọn ó ga ká tó mọ̀ pé ó lóyún àtàwọn tí wọ́n ń ṣe nǹkan oṣù tó já sí pé ìdádúró nǹkan oṣù ní láàfin mọ̀ pé ó ti lóyún àwọn méjèèjì yẹn wọ́n ó dúró títí tìgbà tí wọ́n ó fi bímọ lọ́lọ́run ń sọnù àyà yìí àfáà tó bá wá rí i pé ibì kan ń bẹ tó yàtọ̀ sí àyà yìí bá ti pé kó mú gbogbo lárúbáwá ayé kó kó jáde yàtọ̀ sí pé àmọ́ tán ara wa pé àkówá ló sálàfi sọ̀lẹ̀ ọ̀rọ̀ táwọn àfáà sọ ìrònú àwọn àfáà inú tẹ̀fsíìrì wo lẹ ti rí tiyín ní wí ẹlòmíì ó máa sọ àmédè lárúbáwá tọ́lọ̀ ń gbé kalẹ̀ rí àṣìṣe lọ̀pọ̀ àwọn àfáà àwọn ní ṣe àṣìṣe yẹn náà làwọn náà ń bẹ lórí ẹ̀ bó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtù nìyẹn ìwọ fúnra ẹ̀ wò náà ọlọ́run ọ̀rọ̀ èèyàn 3 ní bẹnu àyà yìí àwọn tí nǹkan oṣù wọn ò dúró dáadáa mọ́ àtàwọn tí wọn èé ṣe rárá tó sì ti bàlágà tí wọ́n ti lóyún tá a sì lè mọ̀ pé wọ́n lóyún torí pé òun èé ṣe nǹkan oṣù àfi tínú bá ga láàtó mọ̀ pé ó lóyún àtàwọn tó jẹ́ pé ní nǹkan oṣù làwọn ṣe tí nǹkan oṣù yẹn wá dáwọ́ dúró láfihàn pé ìbẹ̀rẹ̀ oyún dé àwọn méjèèjì olóyún làwọn méjèèjì ló fi já sí pé náà ìdátò tọ̀láàkì àwọn méjèèjì àyàdá àná hamlahunna ó dìgbà táwọn méjèèjì bá bímọ ọlọ́ni wa man yattaqillaha ẹni pa wá bẹ̀rù ọlọ́run nípa ọ̀rọ̀ àwọn obìnrin wọn yìí yaj'al lahu min amrihi yusra ọlọ́run ó dẹ̀ fi rọrùn sínú ọ̀rọ̀ ẹ̀ Suratu Talaq ayé ẹlẹ́kẹrin ìntáyà yìí ń sọ àwọn méjèèjì lóyún torí pé àwọn obìnrin kan ń bẹ tàwákùfù àdáwòrátù ṣàríyà ni wọ́n ní nǹkan oṣù yẹn ni wọ́n ní í ṣe mọ́ láàfin mọ̀ pé mi ò rí nǹkan oṣù mi mọ́ o òun ti lóyún àwọn kan ń bẹ wọ́n ní rí ọ̀rọ̀ pé àti nǹkan oṣù àwọn èyí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú gíga ni wọ́n máa fi mọ̀ pé ó ti lóyún àwọn méjèèjì lọ́lọ́run wá ń sọnù àyà wípé ajaluhunna àsìkò tí wọ́n fi ṣe idda anyadana hamlahunna títí dìgbà tí wọ́n fi bímọ ẹ dákun ṣọmọ kékeré tí ò tí ì bẹ̀rẹ̀ nǹkan oṣù yẹn ṣóun lóyún ni tóun náà ó fi já sí pé idda tó tọ̀ láàpọ ẹ̀ títí dìgbà tí ó fi bímọ ni ẹjá jọ gbé sínú làákàyè mi ò káwà àfà àkátújọ lọ́rọ̀ mo lè rí àwọn hayat mú wá tó pọ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fi ń tú kódà nínú àwọn kútùbù tafasir kò correct mọ́ ibi àti ní ìṣòro lọ́dọ̀ àwọn ẹlẹ́bọnù àyà yìí kò sí àyà kan tó support child marriage ẹlòmọdé àwọn àfọ ọlọ́bẹ yọ àwọn náà máa ń sọ pé kọ́ máa lè dọ̀tí Islam kì í ṣe bákan nìkan ti rí ẹlòmíì tó wá máa ṣe fáàrí pẹ̀lú ẹ̀ rárá o àyà yìí kò sí ní tó jọ kò jọ ẹ rí i pé oníkálukú tá a bá lọ jókòó dáadáa ká gbé àyà yìí wò yàtọ̀ sí pé à ń ka àwọn aqwalul mufassirin pé wọ́n sọ kinní kan in táwọn náà gbọ́ ni wọ́n sọ in táwọn Yẹhudi túlé wọn lọ́wọ́ ni tó gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ tú tafsiri láyé àtàwọn tí wọ́n kọ́kọ́ jẹ́ àgbà ń bẹ̀ àwọn tí wọ́n jẹ́ Yẹhudi tí wọ́n gbà síláàmù ni àtàwọn tí wọ́n jẹ́ Nàsárà tí wọ́n gbà síláàmù ni káwọn mùsùlùmí tó bẹ̀rẹ̀ sí ní máa dìde ìwọ náà wòye
tafsiri ta ní láyé olóǹkà èyí ṣe tí kan ò gbá kan eléyìí ó mọ sọ̀rọ̀ nǹkan mi èmi lè tú nǹkan mi èmi ó dákẹ́ ń bò mí pátápátá yanyan léyìí tí ó mọ túmọ̀ sí pé bí bàbá ṣe ń lọ á mọ̀ túmọ̀ kùránù sí kìí ṣe gbogbo túmọ̀ alukùránù làwọn sàhábà ìkìrọ́mì ni wọ́n mọ̀ tán gbogbo túmọ̀ rẹ̀ kọ́ àmọ́ nítorí pé kìí ṣe gbogbo tó wà nínú kùránù náà masha Allah ayakumullah ẹ̀yin pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ìgbàláyè náà ni in tá a fẹ́ ṣe ni pé tá a bá ti ń ṣe léyìí náà kó máa bọ́ sórí TikTok náà direct alídìí àwọn àkún lọ́wọ́ ni a sì ti ráwọn díẹ̀díẹ̀ yóò rọrùn bẹ́yẹn náà àfáà mi títí lọ́pẹ́ omi tó oògùn Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín so ááyà tọ́lọ́run ń sọ yìí ó ṣeé ṣe pé tó bá di lọ́la àbí lálẹ́ tọ́lọ́run bá ní kí gbàláyé wà tí iná bá wà lára àwọn ìyà tá ń jẹ níbi tí mò ń fèsì ń bí nìyẹn ń wà tún ṣe lórí TikTok yẹn náà ááyà yìí ááyà àwọn méjèèjì oyún ni wọ́n ní oyún làwọn méjèèjì ní ìyẹn tó máa pé ẹni tí èé ṣe nǹkan oṣù rárá àtẹni tí ń ṣe ìntàfimọ̀ pẹ́ni tí ò ṣe nǹkan oṣù lóyún náà ní kínú rẹ̀ ga ìntàfimọ̀ ẹni tí ń ṣe nǹkan oṣù pé ó lóyún náà ní kó wá nǹkan oṣù yẹn tì Ọlọ́run wá ní ájálù àwọn méjèèjì an yada'na hamlahunna bàbá mi tí mo fẹ́ sọ fún yín ni pé kò sí ń tẹ́lẹ̀ sọ fún àwọn ẹlẹ́bọ yẹn wọn nígbà wọ́n máa kó àwọn takutubu tafasiri yẹn jáde wọ́n sì máa proof ẹnu ẹ̀ torí pé àwọn ò gbé èdè lárúbáwá àwọn àfáà tiwa náà tí wọ́n sì gbé èdè lárúbáwá ṣe lásọ ìmọ̀ wa nù bí ìgbà tá a lọ kéwú lásán tí ò nítumọ̀ kò sẹ́ni tó fẹ́ lò làákàyè tiẹ̀ ṣùkọ́lọ̀ kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ mẹ́rin náà ìtumọ̀ àyà yìí nìyẹn idan tàbá wá wò á rí pé fàláyé lámì àhìdìnà àwọn tí wọn kì í ṣe nǹkan oṣù wà ulatul ahmal àtàwọn tó lóyún kí ló dé tó já sí pé ìgbà táwọn méjèèjì ó lò ìgbà tó lóyún bá bímọ ni torí àwọn méjèèjì náà ni wọ́n lóyún yahmilna buwayda makhsaba torí pé ń tá fi mọ̀ pé èyí tí ń ṣe nǹkan oṣù lóyún bẹ́ẹ̀ ni kó dáwọ́ nǹkan oṣù yẹn dúró kó lóhùn orí nǹkan oṣù ẹ̀ mọ́ èyí tí kì í ṣe nǹkan oṣù oyún ó ga lára ẹ̀ látòrí tó bá ti wá di bí àwọn méjèèjì yẹn ìgbà tí wọ́n bá bímọ náà ni wọ́n ṣe talaq jazakumullahu khair nínú tó lè fà mẹ́díkálì lọ́dọ̀ ẹlòmíì ìnà ìdáàmú tẹ̀bùwídìí ń bẹ lára tí máa ń fà kẹ́lòmíì máa ṣe nǹkan oṣù náà ni kó já sí pé àwọn àsìkò kan ń bẹ tó pàdánù àti máa pòdúsì àwọn ẹyin tó lè dọmọ ìyẹn ni pé àwọn àsìkò kílẹ̀ tí ń pe ovulatory period yẹn ẹni yẹn ó lè má ní ó fẹ́rì láwọn àsìkò kan yóò lùsẹ̀ kò sì túmọ̀ sí pé kò lè bímọ táṣẹ Ọlọ́run bá wọ̀ so àwọn nǹkan tí ń fà á padà tún ṣàlàyé yẹn náà dáadáa because medically àwọn nǹkan tó lè fà wà tẹ́ni yẹn ò ní máa rí ẹ̀jẹ̀ rárá orí èékánná báyìí ni ó máa pọ́n orí èékánná ó máa pọ́n ẹ̀yìn júlọ ó sì máa pọ́n àmẹ́jẹ̀ ò ní jáde àbí kò ní bímọ kọ́lọ́n kó ṣàánú fún wa eléyìí náà làlàyé tí mo fẹ́ ṣe níwọ̀nba pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a máa fàyè lẹ̀ fún àwọn tá a bá fẹ́ pè tá a bá ní tí Ọlọ́run kádàrá ká lè sọ sí ká lè jọ fi kẹ́kọ̀ọ́ torí pé ilẹ̀ yẹn ti ń fẹ́ ṣú kò dẹ̀ sí iná bóyá wọ́n padà mú wa Ọlọ́run bá mi ṣàlékún dáadáa fún wa laqad ja'akum li ilafi bukum mudirul markaz ẹ̀ jájọ ṣe Ọlọ́run bá wa ṣe dáadáa fún ní kálukú wa bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum عزيز عليم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله العلي العظيم نعم
dá pé nẹ́tíwọ̀kì yẹn ó ń fẹ́ máa ṣe bákan bákan. Kí ló wá dé? Kí ló ń ṣe nẹ́tíwọ̀kì yìí? So naam, masha Allah. Nọ́mbà tá a lè pè sí 081 30 50 98 34. 081 30 50 98 34 lẹ́ẹ̀kan sí 081 30 50 98 34. Àwa tí Ọlọ́run bá kádàrá káwa náà lè dá sí, torí mò ń rí ẹrú Ọlọ́run kan náà táwọn náà ń bá wa tí wọ́n ń ṣàlàyé nínú àwọn nǹkan tó lè fà. So one, outflow problems. She produces eggs normally, but blood cannot come out due to imperforate IM, vaginal or cervical blockage. She appears to not. So kolon ko bá wa ṣàlékún dáadáa fún brother wa Abdulrahim Abidin, kolon bá wa ṣe dáadáa fún wọn. Ibi tí a dá dúró sí náà ni. So àwa tọ́lọ́run bá kádàrá ká lè pè tá a bá sì lè pè wọlé, Ọlọ́run dákun mọ́ ṣe léyìí ní àwìmọ̀ fún wa, mọ́dẹ̀ ṣe lásọmọ, kó ṣíjú àánú wa, kó ràn wá lọ́wọ́. Kò sí bẹ́ẹ̀ ṣe lè fẹ́ sọ òtítọ́ àbódodo láyé, kò ní tẹ́ àwọn kan lọ́rùn, wọn sì ní faramọ́. Ẹlòmọ́ ní ṣe bí tí wọ́n ti ń túbọ̀ bẹ́ẹ̀ ááyà yìí ò tiẹ̀ dàrú rárá, kọjá wípé ìrònú àwọn àáfà tí wọ́n ti ń tú Kùránì fún wa. Ẹbí tẹ́ bá ń sọ fún ẹlẹ́bọ ní ìsìn pé ìtumọ̀ ẹ̀kọ́ lélẹ́yìí yóò nira ní ìbò wà nú àwọn tírà yín táwọn àáfà yín ti kọ. Ló fi já sí pé ní ó yẹ káwọn jẹ́ kó yá wọn yàn pé ìgbìyànjú àwọn àáfà yín nìyẹn. Tí gbìyànjú wọn ò bá sì ti lọ pẹ̀lú Al-Kùránì láti gbé sẹ́gbẹ̀ kan. Àwa ń sọ̀rọ̀ sọ́ọ̀lù Bukhari nìkan tiẹ̀ sọ pé bẹ́ẹ̀ ò bá ti gba àdísù kan gbọ́ ó ti di káfíìr, inna lillahi wa inna ilayhi raji'un. Àdísì tá Nábì fúnra ẹ̀ gan tí ó ní bùkátà sí. Ẹni ó ní la taktubu anni shay'an siwa al-Qur'an wa man kataba shay'an falyamha siwa al-Qur'an. Lẹ́nìkan wá tún ń ṣe tẹ̀fíìrù àwọn èèyàn kí ló ń pè ládìísù gan, ṣe bọ́rọ̀ ni. Àdísù kan téèyàn ò gbàgbọ́ tó lè sọ̀yàn di káfìrí náà lal-Qur'an tọ́lọ̀ ní fabi hayyi hadithin ba'dahu yu'minun aw fabi hayyi hadithin ba'da Allahi wa ayatihi yu'minun. Ọlọ́run dákun mọ́ ṣe lè láwìí mọ́, mọ́dẹ̀ ṣe lásọmọ fún wa, gbà wá lẹ́rú dáadáa, kó ràn wá lọ́wọ́. Insha Allahu ta'ala àwọn okùnfà yẹn náà á túbọ̀ tó padà máa ṣe àwọn àlàyé mi, kọ́lọ́run ràn wá lọ́wọ́. Gbogbo yín náà dẹ́ ń ṣe ìkúnlọ́wọ́ fún Ọlọ́run, bá wa ṣèkúnlọ́wọ́ fẹ́ nìkankan yín. Ramadan dojúkọ wa, àwa náà dojúkọ. Ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nǹkan náà láà padà ṣàlàyé, torí pé ẹ wo àwọn irọ́ tí wọ́n pa máa Nábì, Ànábì níyàwó 11, oníyàwó 9, ó wá ń bá gbogbo wọn sùn lóru kan. Ànábì tó lò 25 years pẹ̀lú obìnrin ẹyọ kan. Tóbìnrin ni wá kú lọ́dún kìíní ọdún kejì tí ò ronú ìyàwó dọdún kẹta, tí ẹ kún ẹ̀ṣẹ̀ ń bá ronú pé ó yẹ kó fẹ́yàwó. Lásìkò tó wà Mẹ́kà yẹn tí wọ́n já lógún, tí ẹ pé ogun ẹnu, ogun ká dìyàn lọ́wọ́ ni. Ńgbò wá dé Mẹ̀dínà tí ẹ pé ogun òjé orí mú mí, wọ́n wá ṣàyàwó l'Ànábì lọ́wọ́ rẹpẹtẹ. Ó wá ń ráyè bóyá oṣù mẹ́fà ló fi ń ṣe wedding ní o, àbọ̀ oṣù mẹ́ta àbọ̀ ọdọọdún ní ń ṣe, ìyàwó yẹn fi wá pọ̀, ló fi wá já sí pé ó wá ń ráyè báwọn máa sùn lóru kankan àtọ̀sán kan. Ẹ wo bá a ṣe ń bà Ànábì ló kọjẹ́. Tọ́lọ́run dẹ̀ ti sọ fún anú Al-Qur'an tẹ́lẹ̀ pé eré Ànábì la ya'sunka alladhina yusari'una fil kufur, má jẹ́ kọ́rọ̀ wọn bẹ̀ ẹnu jẹ́. Àwọn tí wọ́n já sí pé ní ìrònú kèfèrí ní ń bẹ nínú ọkàn wọn, ní ń bẹ nínú ẹ̀mí wọn. Èdè gbogbo ká ṣe kúfùrù ni wọ́n máa bẹ́ sí. Láwọn tí wọ́n já sí pé ní minal ladhina qalu amanna, láwọn tí wọ́n mọ̀ sọ pé àwọn nígbàgbọ́ nínú Ọlọ́run bí afwahihim, orí àwọn lásán sí ni, walam tu'minu qulubuhum, ọkàn wọn ò gbà nǹkan kan gbọ́. Wa minal ladhina hadu, àtàwọn kan tí wọ́n jẹ́ Yahudi samma'una lil kadhibi, tó yẹ pé ibi irọ́ ká bà nǹkan jẹ́ ká parọ́, irọ́ yẹn làwọn fẹ́ gbọ́. Samma'una li qawmin akharina, wọ́n á sì tún máa tẹ́tí sáwọn míì tó yẹ pé lam ya'tuka, láwọn tí ò dọ́dọ̀ rẹ̀. Wọ́n máa gbọ́rọ̀ lẹ́nu àwọn tí wọ́n déwájú wa Ànábì yuharrifuna al-kalima an mawadi'i, wọ́n sì máa yí ọ̀rọ̀ padà kú òun bó ti wà. Aya al-Qur'ani ni o. Aya al-Qur'ani ni o. So gbogbo yẹn náà láà padà tọwọ́ bọ̀.
mélòó ni ìyàwó ànábì tọkàn kó ìyàwó lánàábì lọ́wọ́ ìyàwó ànábì ò tó bá ní ànábì ò ń ṣe ní tó fẹ́ yàwó rẹpẹtẹ tí wọ́n fi wá ń sọ kátikàti tó bá lọ jásí pé ànábì jọ lọ́pọ̀ ìyàwó bí wọ́n ti ní máa bóbìnrin sùn yẹn ni ó yẹ kó bímọ ju gbogbo èèyàn lọ ìyẹn pé níta bá wọ̀rọ̀ tí Mu'minul Markaz ń sọ wọ́n ní Nuhu lò 1000 ọdún kan láyé tí ń jẹ́ déédéé 95 years tọ̀dọ̀ wa tàbí kò tiẹ̀ mọ́ tó bẹ̀ nínú òǹkà mi ó dìpẹ́ǹd lórí òǹkà tí wọ́n bá kà ẹ̀yin náà ìjáwó lápèjúwe bàbá wa ìmáàmù lọ́rin ọlọ́mbà wa ṣàlékún dáadáa fún wọn tí wọ́n lọ lé tí àwọn bá lè bí 30 ọmọ tí wọ́n bá bí 30 ọmọ láàrin 75 years tínú wá bí ẹyọ kan tínú wá bí ẹyọ kan tálùkùránì gbé tá a bá fi 3 àmì kún tí ẹ pé bíbélì ló gbé yóò di 4 bàbá ìmáàmù lù lọ́rin wọ́n lo 75 ọlọ́run fún wọn ní ọmọ 30 kò fi ta wọn lọ rẹ Núhù wá lo 1000 kan kò wá lọ́mọ jẹyọ kan àbí 4 lọ òjá ṣe làákàyè bàbá yẹn ò tako ní tálùkùránì ń sọ ó ń sọ pé 1000 ọdún kan ọjọ́ náà equivalento kò pọ́gọ́rùn tòní ọlọ́run bá mi ṣàánú fún wa o kó bá gbọ́rọ̀ kó wa wá sẹ́sọ̀ jẹ́ àṣàdúrà fáwọn ọmọ ẹ̀yà wa ká tó máa lọ gbóyin tẹ́ wà lórí ètò ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ bí akila ilaha illallah muhammad rasulullah sallam afọwà ìmáàmù abdulfatai zakariya ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó sì má dà yín láàmú láéláé bí akila hawla wala quwwata illa billah al-aliyyil azim bákan náà afọwà rahim ọlọ́run bá mi ṣíjú àánú wò yín náà kó sì bá mi ṣe dáadáa fún yín bákan náà fáàmì abdulwasi saad ọlọ́run mọ́pà lẹ́yìn bákan náà fáàmì idris ọláyíwọlá ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà bákan náà fáàmì mi ò rí àwọn ọkọ̀ yìí dáadáa torí pé mi ò láǹfààní kìíní wájú àfáwà al-istijaba ọlọ́run bá wa ṣe dáadáa fún yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kó sì má dà yín láàmú láéláé la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam bákan náà àfáwà rahim adeleke afis ọlọ́run bá wa ṣe dáadáa fún yín títí lọ́pẹ́ omi tó gùn ọlọ́run ní dá yín padà sẹ́yìn bákan náà àfáwà abdulgani alaro agohak ọlọ́run bá mi ṣíjú àánú wò yín bákan náà àfáà mi títí lọ́pẹ́ omi tó gùn ọlọ́run dá yín láàmú awódélé misbah ọlọ́run bá mi ṣíjú àánú wò yín la ilaha illallah bákan náà àfáwà Dawud Abdulqadir Adémọ́lá ọlọ́run jẹ́ kọ́lá yín túbọ̀ mọ́ pọ̀ sí mọ́ sí gbẹ̀wọ́ láti wá náà àfáwà Ismail ọ̀sán ìpéjú ọlọ́run bá wa ṣíjú àánú wò yín la ilaha illallah Ibrahim tó dé ọ̀pẹ́wọlá ọlọ́run bá wa ṣàánú yín la ilaha illallah Adé Musa Safurani ọlọ́run má padà lẹ́yìn Saka Isaac ọlọ́run bá wa ṣàánú yín Abdurrahman Adigun ọlọ́run má fi yín lẹ̀ ọláyàlẹ́ ń sìn ọlọ́run bá wa ṣíjú àánú wò yín bákan náà àfọwọ́ Maruf Abiodun Adékọ̀yà ọlọ́run ní dójú tì yín Abdulhafiz Adébísí ọlọ́run bá wa máa ṣàánú yín o fọwọ́ Akim Mahmood ọlọ́run bá wa gbàdúrà tì yín náà la ilaha illallah Islam lágége ọlọ́run níjọ́ parẹ́ má para lẹ́yìn yín náà kọ́lọ́run láàfin babaláyé gita náà àti tòní tẹ́ ní ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Ajá Khadija Oyèbámẹ́jì ọlọ́run bá mi ṣàánú yín Lárí ay ọlọ́run ní fi yín lẹ̀ Sani Taofik ọlọ́run bá mi ṣíjú àánú wò yín la ilaha illallah muhammad rasulullah Muyideen Ọláwálé ọlọ́run má fi yín lẹ̀ o ọlá agbára ọlá àjẹ́ kan ṣọlọ gbogbo wa náà ta wà ń bẹ̀ náà la ṣàdúrà fún ọlọ́run mọ̀ yín ọmọ tá ń fẹ́ Abdulsalam Yakubu Túnjí ọlọ́run bá mi ṣàánú yín la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo wa náà tí ọlọ́run kádàrá tá bá wa share ètò yìí àtàwọn tá bá wa tẹ love tá bá wa tẹ like oore tó pé nìkan ló ń bá wa ṣe fún yín níbi àrísìkí níbi ọlá ńlá níbi àgbéga níbi ipò tó dá ọlọ́run kó bá wa fi yín síbẹ̀ kó sì mọ́ dojú tì yín nígbà kankan kó má dá yín láàmú nítorí kálukú ń fẹ́ ọba mi mọ́ ó sì mọ̀ níta ń béèrè ọlọ́run kó ṣe fún ní kálukú wa la hawla wala quwwata illa billah mo wá ṣàdúrà fún àfáwà Rahim Abidin tó ráwọn tiẹ̀ wọ́n fún wa wọ́n explain kìíní yẹn wọ́n ṣàlàyé ẹ̀ dáadáa síbẹ̀ lọ́mọ wa ṣíjú àánú wọ̀ yín nàbí akila ilaha illallah
gbogbo àwọn tá a máa ń ṣàdúrà fún tí wọ́n jẹ́ àwọn bàbá dáadáa ọlọ́mọba àgbàdo àwọn bàbá mi Adégbìtẹ́ lóṣogbo ọlọ́mọ dojú tí wọn bàbá mi Almaruf Gbọ́lágadé ọlọ́mọba mi ṣàánú wọn bàbá mi Ẹja Lónìbù ọlọ́mọba mi ṣẹ́jú àánú wọn Abdulhakeem Muradi Ibrahim Badejo Labaika the Christ Alaba Adégún ọlọ́mọ dojú àdúrà àti mọ́fì lọ́ta lọ́wọ́ la ilaha illallah Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. Bákan náà àfáà mi Taofik Kọ́lápọ̀ ọlọ́mọba mi ṣàánú wọn Àjíbọ́lá ọlọ́mọba wa ṣàánú ẹ̀. Bákan náà àfáà mi Ṣéhù ọlọ́mọba mi ṣíjú àánú wò mọ́dọ̀jú àdúrà àti the king Abudu Rasul ọlọ́mọba wa ṣíjú àánú wò kó Ajé Usman aṣáájú ọlọ́mọ ogbó yín ọmọ tó ń fẹ́ ọmọ tẹ́ ń béèrè àfáà wa Adéyínká ọlọ́mọba wa ṣàánú yín gbogbo wa náà ọlọ́run ọba mọ̀ ọmọ tá ń fẹ́ Jamaluddin Abubakar ọlọ́mọba mi ṣàánú wọn Prince Salam ọlọ́mọba mi ṣe Peace Salam ọlọ́mọba wa ṣàánú yín àti ọlọ́mọ tó ń fẹ́ ọmọ tẹ́ ń béèrè àtẹ̀ntà aláǹfààní ká dáko àtẹ̀ntà dáko ẹ̀ gbogbo ohun tí ẹ ń fẹ́ ọlọ́run ọba mọ̀ wa asirru qawlakum aw jaru bihi innahu alimun bi dhati sudur. سلام قولا من رب رحيم اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. All of us, dynamic, Anura. All of us, dynamic, Anura. All of us, dynamics, Anura. All of us, dynamic, Anura. All of us, dynamics is the best. Ó jẹ́ ti kákó ní ìṣìrìn àjò. Lọ́sílù Mẹ́kà alápọ̀nlé pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. All of us, dynamics. All of us, dynamics. Lọ́lọ́run mi fi iṣẹ́ rán o. All of us, dynamics. Haja mabrura wa sa'yan mashkura wa dhanban maghfura wa tijaratan lan tabura wala fashima dole she wala dynamic fún iṣẹ́ àti aláṣẹ pé pẹ̀lú múra lálọ́bọ̀ èyí tí ò bá nira dé rárá ọ̀rẹ́ mi dákun má ṣe iyèméjì o Ọlá Fashion ni ó jẹ́ á máa bá lọ. Ẹni bá wà lọ lé Olúwa kò ní sí ìdààmú kankan fún wọn ibùgbé tó súnmọ́ Káàbà oúnjẹ ìrọ̀rùn ni wọ́n máa jẹ àwọn àfáà tí wọ́n múnádóko ni wọ́n máa tọ́ wa sọ́nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ ẹni bá wà lọ ò ní ṣàbámọ̀ àlọ́ tún lọ ni a ó máa jọ lọ. Dynamic fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀ àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó ó wà ní Àbújá ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai etc. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 07043037156 tàbí 07020278482. Our WhatsApp number is +974706638824. If you want to contact us through our social medias at All of Us Dynamics International Limited, All of